ọmọ kóòtù òjíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ìtúkọ̀ ẹ wo mo ṣetán láti gbégi dí second term bàbá Tinubu kò dẹ̀ sí ohun tó lè ṣe sí mi ò ní buwọ́lù kó lọ lẹ́lẹ́ẹ̀kejì Sultan Sokoto ó ti yarí o bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ àwọn kan ní nọ́ọ̀tì náà wọ́n tún sọ fún Sultan Sokoto pé Gbenudake Tinubu la fẹ́ ẹ wo ẹ káàbọ̀ sórí ìkànnì wa o Ileodua ilẹ̀ àbínibí wa Sultan Sokoto mà ti jáde o ó ti sọ̀rọ̀ lórí ìdìbò tó ń bọ̀ lẹ́lẹ́kejì ìyẹn ní 2027 Sultan ń jẹ́ kó yé bàbá Tinubu pé wojú mi dáadáa mi ò ní fàyè gbà kó lọ lẹ́lẹ́kejì ọ̀rọ̀ ẹ̀ pọ̀ ó ní kò sí bí bàbá Tinubu ṣe lè ṣe òun ò ní buwọ́lù òun ò ní sáìnì òun ò ní ẹ̀ńdọ́ọ̀sì ẹ̀ rárá itú tó bá fẹ́ pa òun ni kó wá pa o olóhùn ò ní fàyè gbà àbí kílẹ̀ yìí náà expect gbogbo pìtìpìtì tí bàbá Tinubu ṣe fún wọn yìí náà gbogbo wa náà ti mọ̀ pé Sultan Sokoto inú ẹ̀ ò dùn sí gbogbo bí àwọn ajínigbé yìí bọ́wọ́ ṣe mú wọn báwọn agbésùnmọ̀mí tí ọwọ́ ṣe ń ka wọn tí bàbá Tinubu ò fi àyè gba anybody wọn mọ́ kí ló fà á tí bàbá Sultan fi sọ yìí gẹ́gẹ́ bí information tí ó tẹ̀ mí lọ́wọ́ ni pé àwọn kan ń sọ kiri pé Sultan gan ti fàyè gbà ó ti endorse Tinubu òun ló jẹ́ kí Sultan gangan jáde fúnra rẹ̀ ó ní ẹ má parọ́ mọ́ mi o bí mo ṣe wà yìí Tinubu kò níbi lọ rárá nítorí òun ṣetán láti wọ́gi dínà ẹlẹ́ẹ̀kejì bàbá Tinubu fún díẹ̀ yìí gbogbo ọmọ Nàìjíríà Sultan Sokoto ti pariwo gbogbo èyí tẹ́ ń gbé rúmọ̀ kiri pé òun ti endorse Sokoto òun ti endorse Tinubu ó ní anywhere tẹ́ ẹ bá ti gbọ́ pé òun endorse Tinubu irọ́ ni o ó ní òun ò tiẹ̀ bá wọn buwọ́lù rárá kódà òun gan máa ṣetán láti wọ́gi dínà bàbá Tinubu ẹlẹ́ẹ̀kejì ni bẹ́ẹ̀ jẹ́ bá dẹ̀ wò dáadáa ó túmọ̀ sí wípé second term Tinubu lójú Sultan ni o Sultan sọ wípé òun ò buwọ́lù bẹ́ẹ̀ tí Sultan ṣe pariwo rẹ̀ ó ní àwọn Fúlàní o àwọn ò ní buwọ́lù bẹ́ẹ̀ tá bá dẹ̀ fẹ́ sọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn gan ti mọ̀ pé ẹ ká máa expect worst lọ́wọ́ àwọn Fúlàní látàrí pìtìpìtì àti wàhálà tí bàbá Tinubu fi ojú wọn rí ó yẹ káwa gan ti mọ̀ pé worst ó máa jáde ara worst yẹn náà lẹ ti wá ń rí báyìí o wípé àwọn Fúlàní wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ dúró de bàbá Tinubu ní 2027 ni of all things tá a bá gbàgbé gbogbo nǹkan tí bàbá Tinubu ti ṣe fún Sultan fún àwọn Fúlàní ẹ má gbàgbé ti Christmas gift ìyẹn ti 2025 o àdó olóró tí wọ́n jù sí àárín àwọn agbésùmọ̀mí ìyẹn ní December 25 ní ọdún 2025 tí Trump tó fi ṣe gift fún wọn ṣe mọ̀ pé ara gbogbo kìíní yẹn gan ó ti bí Sultan nínú Sultan ti wá rẹ́rọ̀ bàbá Tinubu di 2027 bẹ́ẹ̀ ká má parọ́ ìyẹn náà jó Sultan ìyẹn du Sultan nítorí pé òjijì ni ó ti bá a kò expect wípé bàbá Tinubu lè fàyè gba Trump kó ṣerú nǹkan bẹ́ẹ̀ sí àwọn bẹ́ẹ̀ bàbá Tinubu tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ mọ́ ìsìnkọ́mi ibi tí Sultan ti sọ eléyìí pé àwọn ò ní fàyè gbà ibẹ̀ ni àwọn Arewa ti ń pariwo pé gúọ̀sán bàbá Tinubu la fẹ́ bẹ́ẹ̀ èmi dẹ̀ ń sọ pé ṣé rí ìdìbò 2027 yìí bí àwọn Fúlàní ṣe ń ṣe tiwọn ní bàbá Tinubu náà rọra ń ṣe tiẹ̀ lábẹ́lẹ̀ Arewa youth president náà lẹ́rí yìí òun lẹ́rí yìí o ẹ wá gbọ́n tó ń sọ lẹ́nu àwọn nọ́ọ̀tì wọ́n yarí o wọ́n ní Peter Obi kó má fọkàn sí wípé àwọn máa dìbò fún o ní ọdún 2027 kó kọ́kọ́ lọ yọ orúkọ àwọn nọ́ọ̀tì náà kó lọ yọ nọ́ọ̀tì lára àwọn tó máa dìbò fún tó túmọ̀ sí wípé àwọn ò ní fàyè gba Obi wípé ẹni nọ́tà Nàìjíríà kan kò ní dìbò fún Obi
ní ọdún 2027. Ẹ wá gbọ́ ìdí o. Ìdí tó sọ pé àwọn ò ní dìbò fún Peter Obi ni pé wọ́n ní Peter Obi ń dọ́wọ́ wú. Wọ́n ní Peter Obi ṣe bí pọ́lọ́hún wà lẹ́yìn òun. Wọ́n ní Peter Obi ń gara sí àwọn, tó túmọ̀ sí pé Peter Obi ò wá bá àwọn, kò wá kọ́kọ́ fọ̀rọ̀ lọ àwọn, kò consult àwọn, tó túmọ̀ sí wípé kò pe àwọn sí, ó wá ń ṣe bó ṣe wù ó ń dáwọ́ wú. Kò tiẹ̀ kọ́kọ́ wá bá àwọn náà pé báwo ni o, òun fẹ́ jáde fún election 2027 o, àwọn làwọn máa pàtì wé fún. Wọ́n ní kò ṣe yẹn kó tó wá sọ pé òun kàn bẹ̀rẹ̀ sí ní campaign fún election 2027 wípé òun jáde bọ̀ fún president 2027. Ṣùgbọ́n o, máa yìí sọ ọ̀rọ̀ kan, torí ọ̀rọ̀ tó sọ yìí, ìdí tó fi sọ pé Obi ò consult wọn rèé o. Ó ní o lè di president Nàìjíríà láì ṣe wípé àwọn northern Nigeria àwọn support ẹ, tó túbọ̀ sí pé tí àwọn Fúlàní ò bá support ẹ o níbi tó ń lọ ní 2027. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ tó bá wá wá ìgbà ilá ẹ̀ṣẹ̀ máa wá jọ negotiate, la máa wá jọ lá agreement wípé bóyá kò lọ fún president àbí ò ní lọ. So therefore ṣe rí i pé mo máa ń sọ pé àwọn nọ́ọ̀tì, àwọn Fúlàní yìí agbára wọn ó pọ̀, ìgara wọn pọ̀, wọ́n ṣe bíi pé àwọn gangan làwọn ní Nàìjíríà. Bẹ́ẹ̀ wọ́n tún wá fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí Peter Obi o. Wọ́n ní kí Peter Obi mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tó bá ti support Buhari nígbà ayé ẹ̀ tó fi lè di president yẹn ní 2015, ẹni yẹn ni àwọn máa tẹ̀lé, ẹni yẹn làwọn máa support. So automatically gẹ́gẹ́ bí n tó sọ yẹn, ó fi style jẹ́ kó yé wa pé bàbá Tinubu làwọn máa dìbò fún. Ṣé àwọn pé Tinubu ló support Buhari ní 2015. So ó tún wá gbé jáde kẹ́lẹ́ mọ̀ wípé àwọn nọ́ọ̀tì àwọn gangan ọwọ́ wọn ni agbára wà. Torí ẹ̀rọ ṣe máa ń pa mí lẹ́rìn táwọn kan bá ní ìdí bàbá Tinubu kìíní kan. Bàbá Tinubu ti rìn, tó bá sọ pé ò dìbò, bàbá Tinubu ti rìn. Ṣé rí gbogbo ìdí Sultan ń sọ yẹn wípé òun ò endorse ẹ̀, òun ni ò endorse ẹ̀, ṣùgbọ́n bàbá Tinubu ti rìn lábẹ́lẹ̀. Ó ti rìn. Máa yí wá sọ kìíní kan, ó ní state kí state tó bá ti lè support Obi o ní north, ó tún sọ any single state tó bá ti support Peter Obi ní north, wọ́n ní àwọn máa yọ ẹni yẹn ni, àwọn máa sack ẹ̀, kódà àwọn máa tún fi replacement ẹ̀ sí instantly. Ẹ wá wo ibi tí bàbá Tinubu ti pidán o. Bàbá Tinubu ó kọ́kọ́ make sure pé òun fa ojú àwọn north yẹn mọ́ra. Ní lọ́nà wo? Ó lọ increase salary àwọn armed force, ìyẹn salary àwọn military, àwọn soldiers, ó increase ẹ̀ ní north láti fi lè fa ojú àwọn youth north mọ́ra. Nígbà tẹ́lẹ̀ mọ̀ pé ní military àwọn north yìí ló pọ̀ jù nínú military. So bàbá Tinubu wá increase owó oṣù wọn. Láti bẹ̀ lọ ẹ wá sọ pé wọn ò ní dìbò fún bàbá Tinubu lẹ́lẹ́kejì. They play. Bẹ́ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé majority àwọn tó di ọmọ ogun mú northern Nigeria àwọn nínú wọn dùn sí yìí o wípé owó oṣù wọn ti lé. Wọ́n dẹ̀ tún appreciate pé bàbá Tinubu ó ṣe eléyìí fún wọn. Ṣé ẹ ti rí o? Àrèwá youth president ló sọ gbogbo eléyìí jáde o. Ó dẹ̀ tún fìgboyà sọ pé ẹnikẹ́ni tí ò bá ti agree pẹ̀lú àwọn tàbí tí ò wá bá àwọn fún negotiation pé bóyá o fẹ́ wọlé president, ó túmọ̀ sí wípé ó níbi lọ. Ara tá a fi sọ pé ó ṣeé ṣe kí agreement, mutual agreement kan máa wà láàrin bàbá Tinubu àti àwọn Fúlàní nìyẹn. Ṣùgbọ́n ẹ̀wọ̀ ẹ̀yin èèyàn mi àníri jù báyìí lọ lórí ìkànnì wa o. Ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share, ẹ bá wa bó oko lọ fáfà. La fi sọ pé Ileodua, ilẹ̀ abínibí wa, Ileodua gbè wá o. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ kò ní gbé ọ̀dàlẹ̀.